ṣe òní lọ́jọ́ bí yín bàbá mi dáadáa ọmọ wọn nílé ṣe Ìjẹ̀bú àti Tinny náà mi òwò wọ́n ní wọ́n kí ọ̀gá wọn tọ́lọ́gà tó ń ṣe bí bàbá ẹni fún ni òwò bàbá ẹni ni ó lémi mo gbọ́dọ̀ jí yín wọ́n lẹ́ni mo gbọ́dọ̀ jí yín wọ́n ti surprise náà ni wọ́n fi ṣe Olabode ọmọ alárẹ̀ mi o. òsàjẹ tàbí onílẹ̀ṣì tó fi jẹ́ wípé kékeré Ìjẹ̀bú owó ni àgbà Ìjẹ̀bú owó ni ọkùnrin Ìjẹ̀bú owó ni obìnrin Ìjẹ̀bú owó ni ọmọ owó ọmọ ọ̀rọ̀ ìgbè ọmọ alẹ́jẹ́ mọ́mọ́ òkú ọjọ́ arókò tán
jẹ́ kí n kò lọ ọmọ ní ìdílé mọ̀ ọbẹ̀ ọjọ́ arọ́bẹ̀ tó ọ̀rẹ́ tá a ní tó lù dé ọmọ òbí tó wọ́ lẹ̀ ó bá sílẹ̀ jẹ́ ó ní tí kò kú ló mú ṣe mo bá jẹ́ kúrèlé mo bá jẹ́ kúrèlé ọmọ alágẹmọ mẹ́rìndínlógún mo bá jẹ́ kúrèlé ẹ bá ń lè mo bá jẹ́ kúrèlé mo bá jẹ́ kúrèlé ọmọ alágẹmọ mẹ́rìndínlógún mo bá jẹ́ kúrèlé ó ní mo bá jẹ́ kúrèlé ọmọ alárẹ̀ o mo bá jẹ́ kúrèlé ọmọ yàrá o mo bá jẹ́ kúrèlé ọmọ alárẹ̀ o mo bá jẹ́ kúrèlé ọmọ alárẹ̀ tani mo ní oyè yìí kan ọ̀nì ìrọ̀lẹ́. Ọlọ́wọ́dé lọ́dọ̀ oyè yìí kan ọ̀nìyàn lérè ọkọ̀ olúwa fún mi lẹ́yìn ọ̀nìyàn lérè bàbá tó fún mi bàbá nífẹ̀ẹ́ mi ọ̀nìyàn lérè ọmọ làwà ní ọ̀nìyàn lérè ikú mọ́ta lọ́lẹ̀ lẹ́kùn mọ́ni ọba torí pé omi ikú wọlé ikú o ọlọ́run yóò wọlé ẹ̀yọ́ tọ́jú òkúlé ìgbé méjì láyé ló dé lóore tó wọlé ara rẹ̀ ọlọ́run nìkan náà sọ́wọ́ bàràbà tó lè gbé méjì láyé yóò ṣe yín lóore ọlọ́run ló wọlé nǹkan méjì tó lè gbé mẹ́ta ló wọlé àbàbà àti ìyá tó bí yín lọ́mọ lẹ́yìn ọkùnrin lẹ́yìn obìnrin kò sí kẹta wọn wọ́n ní yóò ṣe yín lóore Ọlábọ̀dé o ikú ò ní pa yín rèwerèwe àrùn ò ní ṣe yín rèwerèwe gbogbo ń tẹ́ ẹ bá ti dá ó lè máa yọrí sí rere torí pé ọdọọdún ni lẹ́sọ̀ lógúnlógún ọdọọdún láàárọ̀ mo bì lórí àtẹ ọdọọdún láàmọ̀ rí yín ìràwé kí dájọ́ lẹ̀ kóṣù ọjọ́ àpégún níjọ́ ọjọ́ àpòrò nífọ̀hún jáde torí pé gbogbo tẹ́ ẹ bá ti sọ fọlọ́dúnmọ́rẹ́ ló mọ̀ gbọ́ ni ọlọ́run ọba mi yóò ṣe yín lóore nínú ọdún tuntun nínú oṣù tuntun nínú ọ̀sẹ̀ tuntun èyí tẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ mú ilé yóò ní gbóná ọ̀dẹ̀dẹ̀ yóò ní dàrú ayé yóò ní bàjẹ́ torí pọ́lọ́run ọba mi yóò ṣe yín lóore àsọdúnmọ́dún lẹ́sìn gbọ́n ń ṣe àwọn ọmọ sẹ́ẹ̀ yín dáadáa àwọn ọmọ yín náà ní wọ́n ní wá jí yín ni pé mi kò gbọ́dọ̀ sùn mo gbọ́dọ̀ wó wọ́n ló ga ni pírẹ́sídẹ̀ntì tiwa rèé o àwa ò Buhari gangan náà rèé o ọlọ́run kékeré tiwa rèé o ẹni tí ń tọ́jú wa rèé o Ọlábọ̀dé Lawal lórúkọ rẹ̀ ẹkùn ọkọ̀ sẹ́ra ọkọ̀ ọmọ bá mi délé ẹkùn ọkọ̀ olúwa fún mi láti ọmọ bàbá nífẹ̀ẹ́ mi bàbá nífẹ̀ẹ́ mi òwò ó ní mọ̀ọ́kì àwọn náà ní mọ̀ọ́kì Ìjẹ̀bú ní nkì í dáadáa táyì ní nkì í àwọn náà wọ́n wá rán mi padà sí ilé torí àwọn tẹ́ ẹ bá ń wò mí lé àwọn tó máa wò ilé tó máa wò ilé wá wò yín YouTube tí n bá ti délé máa lọ gbé sí wọ́n ní nkí táyì padà ọ̀gá wa rán mi sọ́mọ̀ọ́sẹ́ padà ọmọọṣẹ́ ló kọ́kọ́ rán mi wọ́n ní nkì yín dáadáa wọ́n náà sí àwọn ọmọ lóore wípé ẹni tẹ́lọ́ ẹni tẹ́ ti níyì ó jàre wọ́n ní nkì Ìjẹ̀bú náà Ìjẹ̀bú alẹ́rẹ̀ ọmọ arígbẹ́ lábúwó ọmọ láti jẹ́ òkòkò mọ̀gà eléyìí tó yẹ ìrẹ̀ bí àwọ kẹ̀kẹ́ ẹ̀ mọ̀ pé sùn mẹ́fà sùn Ìjẹ̀bú èjì jíjẹ èjì ta jẹ olóòsà tí wọ́n fi méjì tó kù sọ̀gbọ́ àjẹmọ ni wọ́n fi ṣe ẹ̀yin ọmọ alágẹmọ òfú wọyọwọyọ ọmọ alágẹmọ òfú wọyọwọyọ ọmọ alágẹmọ tó ti kékeré kọlá yíyan ọkọ mi sì sọkà tí ń rolóko lójú ọmọ arígbẹ́ lábúwó ọmọ adìyẹ balógun omi lílí aró òrokùn aró rẹ dìyẹ ọmọ anísúlé mọ̀rọ̀bẹ ni ọjọ́ arọ́bẹ tán ọ̀bẹ tá a rí jóni ń dán káre o àwọn ọmọ arẹ́yẹ mọ̀mọ̀ roko ìgbà tá a rókò ọ̀hún tán kọ́ ẹyẹ tá a rí mọ̀ tìfò lọ́lẹ́ bàbá tóbi yìí lọ́mọ onígbò sékètù tájèjì kan gbọ́dọ̀ wọ̀ mo bá rẹ́ kí yín dáadáa màá lẹ́yìn lọ́wọ́ bá ta àwùjalẹ̀ ọmọ ládé adé àrẹ tí bàbá yìí ti máa ń gbé o kò sẹ́ni tó jẹ́ dérú rẹ̀ ládé àrẹ bẹ̀rù àwọn aláìmọ̀ kànmọ̀kàn àwọn tán lọ́gbọ́n àwọn tí wọ́n mọ̀ wọ́n níjẹ̀bú olóríkì tíjẹ̀bú ò bá lóríkì báwo ni mo ṣe ká dé butu kẹ̀sìntì lọ́jọ́ òun bàbá Ìjẹ̀bú fúnra lára rẹ̀ ń bẹ òun gangan ni akẹ̀sán rẹ́rí ọmọ ọlọ́kọ̀ níṣẹ́ rí akẹ̀sán baálẹ̀ ọjà akẹ̀sán tí ń dádé tọmọ rẹ̀ ń dájà lẹ̀ olórí rẹ̀ ń nájà káre o ìran bàbá yín ló lọ́wọ́ sẹ̀ báyé ìran bàbá yín ló kọ́kọ́ náwó dọ́là mo ní kówó búrùjì tó dé kó tó dowó ẹrú kó tó dowó ọmọ làwa fi sọ pé òsàjẹ dàbí onílé yìí ló fi jẹ́ pé kékeré Ìjẹ̀bú
owó ni àgbà Ìjẹ̀bú, owó ni ọkùnrin Ìjẹ̀bú, owó ni obìnrin Ìjẹ̀bú, owó ni ìtọ̀ Ìjẹ̀bú, owó ni ìtọ̀ Ìjẹ̀bú, owó ni ìyàwó Ìjẹ̀bú, owó ni ìgbẹ́ Ìjẹ̀bú, owó ni owó ọmọràn ni o ikú onígbà yìí lè wéréwé àwọn oníṣẹ́ yìí lè wéréwé ọjọ́ àgbẹ̀kú níjọ́ ọjọ́ àkọrò onífọ̀hún jáde torí pé pọ́mọdé kan kì í kájú oko yá ipa àgbàlagbà kì í kẹ́bọ̀ ojú ọ̀nà ipa àwọn oníwọ̀n kan kì í kájú oko ipa yóò ní ká yín lórí iṣẹ́ lórí àyà lórí ọmọ ṣẹ́ yín ẹ̀ ní gbóbi ipa ọ̀tá ò ní ká yín àtọ̀dúnmọ́dún ní ìsàwọ̀ àsọdúnmọ́dún àsoromoro ìsàwọ̀ àsoromoro ajá bá pẹ̀lú tí sọmọ náà gbọ́n mi règùn mọ́ lágbọ́n mi règùn sọdún lọ́dún oṣù dóṣù ẹ máa sọdún lọ́dún o ẹ máa sọ oṣù dóṣù mo ní lórúkọ Jésù Kristi yẹn ó máa ṣì yín lóore orúkọ tí o túbọ̀ tó sáré orúkọ tí àjẹbọ́ tó wọlé lọ òun náà ló sọ fún wa nínú pé mímọ́ ó ní kọ́ wa bí a ṣe ń ka ọjọ́ wa kó lè fa ọkàn sí wa sípò ọgbọ́n ayọ̀ ọgbọ́n Olódùmarè ọgbọ́n ìbùkún ọgbọ́n ìgbéga lẹ́lẹ́dùmarè ló fà sí yín lọ́wọ́ ẹ̀rí ẹ ti wá dẹni òkè ẹ ní tẹni lẹ́lẹ́ láyé ní gbogbo ọ̀nà àtọ̀tún àtòsì lẹ́yẹdẹ́ fi kóre wọ̀lú ire máa wọlé yín wá ó máa wọ̀ dẹ̀dẹ̀ yín wá gbogbo ọjọ́ tẹ́ bá máa rántí ọjọ́ bí yín kò ní já sọ́jọ́ ẹ̀kú fún yín ẹ̀ ní rògbò ẹ̀kún o bẹ́ẹ̀ ni bá ṣe wá fẹ́ kórí fún yín lọ́kàn ara mi pátá ni kórí fún mi táyà tọmọ nílé lóko ní gbogbo ọ̀nà pátá korogodo ire yóò kárí àwọn ọmọ sẹ́yìn àwọn náà rẹ̀ mi ẹni tó bá rán mi ń sẹ́ la máa ń bẹ̀rù àlè bẹ̀rù ẹ̀ tá a fẹ́ jíṣẹ́ fún that is why tí mi ò ṣe kanlẹ̀kùn kí n tó wọlé mo kàn wọlé mo kàn lábọ̀dé o náà Olabode Lawal bàbá mi sùn lọ́wọ́ ni mo mọ̀ pariwo ọjọ́ bí ló tó gbé yín dìde ẹ má bínú pa àjíyín lásán o happy birthday happy birthday to you happy birthday to you happy birthday happy birthday happy birthday to you long life and prosperity. Hey.